fìlà wá ó ní kẹ́ ẹ gẹ fìlà sẹ́gbẹ̀gbẹ̀ inú bí ọ̀tá ó ní ẹ gẹ fìlà báwo bẹ́ẹ̀ bá ti ń gẹ̀ yóò máa gba orí yín ẹ̀ ní dé orí fọ yín pẹ̀lú àṣẹ Èdùmàrè. Abiolaomooba ti ẹ̀bùn fọ́ba lọ́wọ́ Abiolaomooba ló pìrìsẹ́ǹtì lọ́wọ́ ṣẹ̀kẹ̀rẹ̀ rẹ̀ ó yá lu ṣẹ̀kẹ̀rẹ̀ yẹn kí n gbọ́ bàbá ò ṣẹ̀kẹ̀rẹ̀ tẹ́ ẹ bá wọn ròde ìbànújẹ́ bàbá gbogbo òde tẹ́ ẹ bá lọ ẹ̀ ní bá wọn ròde ìbànújẹ́ nílé ni lóko ni lẹ́yìn odi ni bí ṣẹ̀kẹ̀rẹ̀ ṣe ń dùn yìí wọ́n yìí fún ṣẹ̀kẹ̀rẹ̀ máikrófóònù tí fi ń dún bàbá ò lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ̀ ní bá wọn ròde ìbànújẹ́ pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run bàbá ẹ fọmọ yín ládùúà kò nà gbogbo ẹ̀wọ́ tó wá fẹ́ ra tí ọmọ ibi tó kún bàbá yìí ó fẹ́ ra lẹ̀kẹ̀ ni ó fẹ́ ra fìlà tí wọ́n ń gẹ̀ ni máa bá Abiolaomooba dùn pọ̀ yóò sì ṣe fún ẹ. ìgbọ́dìmẹ̀ bàbá ẹ máa fẹ́ bẹ́ẹ̀ bàbá pẹ̀lú ẹ̀kẹ́ ìlú kẹrẹ̀ ẹ fún ládùúrà kí ló tún kúnlẹ̀ ó ti tán kò sí ìgbàkan mọ́ ọyọ bá fún ọmọ ẹ ládùúrà káwọn gbọ́dìmẹ̀ máa bọ̀ àwọn gbọ́dìmẹ̀ dà gbọ́dìmẹ̀ àwọn náà fẹ́ ṣe program on the 4th of January Arab Lion náà ló sponsor ẹ̀ òun náà ló package ẹ̀ banana èmi náà ti fẹ́ lówó bíi tiẹ̀ báyìí kò tí ì pọ̀ ní oṣù mọ̀tò yọ pọ̀ Rẹ̀mí Àlùkò ló ń bọ̀ ní January 4 àtúntò gbàtò báyẹn ni wọ́n lù bí náà ni àwọn gómìnà ó yá ẹ̀yin ẹ̀ lọ present ẹ̀bù fọ́ba gbogbo gómìnà ẹ̀ lọ present ẹ̀bù fọ́ba ẹ̀ lọ present ẹ̀bù fọ́ba ẹ̀ lọ present ẹ̀bù fọ́ba àwa ṣe léyìí ṣe torí kínú lè bí yẹn o ṣùgbọ́n wọ́n ní yìnyín kẹ́ni ó lè ṣe míì àṣẹ ìṣẹ̀lẹ̀ Tẹ̀síwájú Women's Club ẹ̀yin dà torí yóò tún dọ̀lọ́ ọ̀tọ̀ ní tẹ́gbẹ̀ẹ́ ọ̀tọ̀ ní tá a sọ ọ̀tọ̀ ní tẹ́ là ń sọ ń tá a sọ rèé à ń yin kábíyèsí torí iṣẹ́ tí wọ́n ṣe ni ẹ̀yin náà gbé bàbá yín dìde ká yìn àbá yín yìn báyìí yẹn ṣe jẹ́ nìyẹn ó yá Ìtẹ̀síwájú Women's Club wọ́n ní orí tí ó dàdé inú agogo dẹni tí ń wá ọrùn tí ó lè jìgbà àlẹ̀kẹ̀ inú agogo dẹni tí wá ìbàdí tí ó lo mọ́sáàjì aṣọ ọba tí tanná yìnrìn inú akérèlú mo kí ẹ mò ń bọ̀ àti àparí ilẹ̀ wá stage. Ìtẹ̀síwájú mo kí ẹ kò ní bàjẹ́. Ìtẹ̀síwájú Women's Club náà ó yá padà pa mo fẹ́ dá microphone padà fún alápàtà ló ní ètò èní èmi kọ́ Ìtẹ̀síwájú Women's Club náà ẹ̀mí ẹ̀dà Ìtẹ̀síwájú Women's Club náà classic lady àwọn classic lady àbí Ìtẹ̀síwájú classic lady náà lẹ́yìn Ìtẹ̀síwájú classic lady náà bọ̀ àwọn náà fún wa ní 50,000 lẹ́yìn tó mẹ́ta ìfún ẹnìkan tá a ní òun fi rọ́bà tọ̀ àwọn classic lady yẹn látọ̀ lórí wọn ọmọ ọba péré wọ́n fún wa ní 50,000 naira láti fún nìyẹn àwọn nìyẹn ó yẹ Ìtẹ̀síwájú ṣe tán ẹ̀ka kí ló ṣe pápápá ẹ̀yẹ́ wà mọ̀ ó yá ṣe lé bàbá sì ń ṣètò gbà á àwọn dà Classic Ladies Club Classic Ladies Club àwọn rẹ̀ wọ́n fi ẹgbẹ́ ìrìn yẹn lọ́wọ́ ni wọ́n fi àwọn humanitarian ni wọ́n fi ràn yàn Alhaji Abibu ọmọ Sani náà ni grand patron àwọn ẹgbẹ́ yìí NOG ni wọ́n kì í sọjọ́ orí ni wọ́n fi ń ṣe o kì í sọjọ́ orí NGO ni wọ́n bá wà náà wọ́n tẹ̀lé wa lẹ́yìn àdúgbò fọlọ́ torí ta dálẹ̀ yìí náà ní ká dálẹ̀ àwọn nìyẹn Classic Ladies Club ìyàwó ẹ̀ríkẹ́mi ẹ̀yin náà bá náwó sí òkè bá fún ọ ládùúà ẹ̀ náwó sí òkè fún ọ ládùúà ìwọ tó bá wù wí pé èmi náà fẹ́ yọ̀ǹda ara mi kọ́ bá máa mú mi lọlé máa bọ̀. Lísàbí Women's Grace Club Lísàbí Women's Grace Club àwọn dà mo fẹ́ gbé